Fídíò kan ni wọ́n ń jù sí mi látàárọ̀ tẹ́lẹ̀ ń pè mí sákèésí níbi tí Portable ti gbá pásítọ̀ kan létí. Àwọn kan ló tiẹ̀ ṣe deliverance fún pásítọ̀, oríṣiríṣi àwàdà ó ní wọ́n fi ń ṣe. No problem. Èmi máa bẹ gbogbo ọmọlẹ́yìn Kristi pátápátá. Ojú tó ń kálukú máa fi wò ọ̀tọ̀ọ̀tọ̀, ṣùgbọ́n ojú tèmi ó fi wò ó kò ní jẹ́ ojú ènìyàn, yóò jẹ́ ojú Kristi tàbí ojú Ọlọ́run. Ẹ máa ń gbé lọ bí a ṣe ń gbé lọ yẹn. Fídíò yẹn ni mo máa sáré play kékeré fún wa níbẹ̀ nísìn kí ẹ rí kẹ́ wò bó ṣe lọ, káwa tó sọ kí ló yẹ ká ṣe lórí rẹ̀ ọmọlẹ́yìn Kristi. Ẹ sáré wò díẹ̀. Padà wá ẹgbẹ́ sọ̀rọ̀ náà tọ́lọ́ bá wà nú ẹ̀ ló yá wèrè ni ọmọ náà ló bá sọ̀rọ̀ yá wèrè ni kí ló tó ṣe bẹ́ẹ̀ òde yìí kọ́ bá disgrace my bar, are you mad? Fuck you gbogbo yẹn wá bá bíbá ìjẹ́ bóyá bá bíbá ìjẹ́ nìyẹn àwọn èèyàn wá bá ẹlòmí bá bíbá ọkọ̀ ọ̀jẹ̀ ti sọ́ọ̀bù àwọn èèyàn náà kọ́sọ́mọ̀ máa ń bí wèrè ni ṣẹ́jà wèrè ni padà báyìí wá gbogbo olú yìí mo bá lẹ́yìn gbogbo olú yìí àbọ̀kù fẹ́ pa ẹ́ padà báyìí where you going go back like this ogun kì í èyí náà ọmọdé àbọ̀kù fẹ́ pa ẹ́ tẹ́ bá lẹ́yìn lábàjọ́ ọ̀dọ̀ aṣọ ibùkún bíbá ẹ̀ sọ́jà wèrè ni where do you come from? Come, I can secure myself. Ọlọ́run ló ṣọ́ mi, àbọ̀lóyìn burúkú ni. Olóyìn burúkú yìí, owó ni mo fi kọ́pí. You're not coming here and spoil here for me. Lóyìn burúkú láàárọ̀ Monday. Ogun kill. Àbóyáwé. Àbọ̀lóyìn bá tiẹ̀ jẹ́. Yesterday I don't see you. You come here with a pariwo lé mi lórí. Nínú bá mi. Ìjú mi ti pọ̀ níbi oní mo fi gàwú kí tó kó lé mo ti gbàdúrà. Kí tó kó lé mo ti bu ọṣẹ sórí. Kí tó kó lé mo ti fún àtẹ̀sùbà. Sọ́dọ̀ fẹ́ bá tiẹ̀ jáde. Ìyá ẹ̀ wá kó tó bọ́lá òun sọ̀rọ̀ bó ti bọ́lá òun sọ̀rọ̀. Mo máa bá ṣe bọ́lá òun sọ̀rọ̀. Àbò yá wèrè. Ìwọ lè bàbá mi bọ́lá òun sọ̀rọ̀. Àbò lórí burúkú ni ẹ́. Ó ti yá wèrè mẹ́. Here is my home. Mo rí pé gbogbo wa láti rí báyìí. Yóò máa jẹ́ nǹkan tó jẹ́ ìbànújẹ́ ọkàn fún onígbàgbọ́, but fún ẹni tó jẹ́ onígbàgbọ́ òtítọ́ àtòdodo yóò jẹ́ ayọ̀. Fúru pásítọ̀ yẹn mo bá dúpẹ́ pé wọ́n gbá létí. Ìkan nínú ogun ayé ẹ̀ṣẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ rẹ̀ fò lọ. Àkàkún èrò ìjọba ọ̀run bí ó bá rí bẹ́ẹ̀. Stivianu lọ wàásù, ó sọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tó le. Àwọn tí ò gbàgbọ́ wọ́n bẹ̀rẹ̀ sí sọ lókúta, kàkà kó sá kúrò ńbẹ̀ kò kúkú kúrò. Ó ní èmi rí ọ̀run ṣí sílẹ̀. Now mo sì rí ọmọ ènìyàn ní ọwọ́ ọ̀tún. Ó tún tẹnu mọ́, wọ́n tún sọ lóko títí tó fi kú. Tí ẹ ń pè ní Kristẹni nìyẹn, ọmọlẹ́yìn Kristi. Àwa kì í kọ̀yà, kì í kọ̀pọ̀njọ́, àkì í kọ ẹjọ́, àkì í kọ no matter tó bá ṣẹlẹ̀ sọ́n lè sẹ́yìn rere gbà bẹ́ẹ̀. But àṣìṣe kan ni pásítọ̀ yẹn ṣe tí mo fẹ́ kẹ́ jẹ́ ká kíyèsí ọmọlẹ́yìn Kristi. Ẹ má sọ yẹn di tẹ́ ń gbà bí ẹni gbàgbà ọtí. Ẹ má blame sàásù Portable. Ẹ má gbàgbé wípé ìdí iṣẹ́ tiẹ̀ ló wà yẹn, ìdí ọjà tiẹ̀ ló wà yẹn. Kò dẹ̀ sí àjọṣe kan pẹ̀lú òkùnkùn àti ìmọ́lẹ̀. Ọ̀gbẹ́ni lè rò pé Ọlọ́run lè fẹ́ lóhun, kódà ó lè sọ pé òun gbóhùn, Olúwa ní kò lọ bá. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tá à ń gbọ́ ni pé wọ́n ti ń wá bẹ́ẹ̀ síwájú bá ẹ̀rí tó ti ń lé wọn. Torí tèmi fẹ́ sọ ní tẹ́lẹ̀ pé kò ní láti gbá létí, ó kàn máa sọ wọn pé ẹ kúrò, ẹ má dìbí mọ́. But ọ̀pọ̀lọpọ̀ wa náà ń ṣe la gba Kristi yẹn sí ọ̀nà òdì. Tí wọ́n bá lé MB kan páwọn ò fẹ́ gbọ́rọ̀ rẹ̀, ayé ti advance ju gbogbo nǹkan wáyé lọ. Orí mídíà lásán ó lè wàásù. Tọ́lọ́n bá rẹ̀ sí Portable gan, ó lè ṣàlàyé, ó sì lè táàgì Portable. Mi ò wá mọ mission tí ìránṣẹ́ Ọlọ́run yẹn ní láti lọ síbẹ̀ kó tó di pé à ń fi ìgbà tí deliver ẹ̀. Mo fẹ́ lọ nínú ẹ̀kọ́ fún wa. Kí ni ẹ̀kọ́ Jésù nípa ìyìn rere? Because ọlọ́gbọ́n ọmọ máa ń fi ọgbọ́n ṣiṣẹ́ ìrìjú ẹ̀ ni. Kí dẹ̀ sọ ọgbọ́n orí nìkan bí kò sí ọgbọ́n ìwé mímọ́. Ọgbọ́n ẹ̀mí la fi máa ń ṣiṣẹ́ ìránṣẹ́. Bí kò sọ́dọ̀ Portable, ó ṣeéṣe kó lọ níbòmí náà kí wọ́n lù, kí wọ́n gbá etí ẹ̀, ó ti wà lákọsílẹ̀.
Ọlọ́run ló ní Portable máa mú ọ̀rọ̀ Jésù wá sí ìmúṣẹ nínú ayé ọ̀gbẹ́ni yẹn. Ẹ jẹ́ ká sáré lọ́nù ìwé Matthew kí má gbà wá lákòókò. Mo sì ń bọ̀ nú àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan bóyá láti ọ̀la lọ. Ẹ̀yin àfáà wa ẹ kú àmójúbà mi, mo tún ti súnmọ́ tòsí yín o. Ẹ̀yin mùsùlùmí, ẹ̀yin ìsìlámù ẹ̀sìn àlàáfíà, mo ti súnmọ́ tòsí yín. Ẹ kú àmójúbà mi. Ẹ̀yin tẹ́ mi pè sẹ́, ẹ̀yin eléèbú, ẹ tètè kẹ́ lọ múra lẹ̀. Mo ń bọ̀ ńjọ́ tí ń bá dé màá sọ fún yín pé mo ti dé, ṣùgbọ́n mi ò tí ì dé. Ẹ já lọ́nù ìwé Matthew orí 10 láti ẹsẹ̀ 5 àti 6 náà. Ẹ já gbọ́n tí Jésù wí ńbẹ̀. Àwọn 12 wọ̀nyí ni Jésù rán lọ. Àwọn 12 ọmọ ẹ̀yìn rẹ̀ òun ló rán lọ. Ó sì pàṣẹ fún wọn pé Pé kí nìyẹn? ẹ má ṣe lọ sí ọ̀nà àwọn kèfèrí. That is first point. Now, mi ò sọ pé kèfèrí ni Sàṣù, ṣùgbọ́n àwọn tí wọ́n ń wá sí ilé ọtí ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kì í ṣe onígbàgbọ́. Ìgbé ayé tiwọn tí àwọn wá gbé nìyẹn nínú ayé yìí. Bẹ́ẹ̀ ló wà láwọn ìlú kọ̀ọ̀kan nígbà tí Jésù wà láyé tó dẹ̀ kìlọ̀ fún wọn pé kán má lọ bẹ̀. Irú àwọn Jericho, àwọn ibìkan náà wà bí Samaria, bẹ́ẹ̀ lọ tó yẹ pa nǹkan tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ wàásù gan, ìwàásù yín ẹ̀yìn tí wọ́n ló máa bọ́ sí. Ẹ má lọ sọ́nà kèfèrí yẹn. Ẹ má sì ṣe wọ ìlú àwọn ará Samaria. Ẹ má ṣe wọ ìlú àwọn ará Samaria. Ṣùgbọ́n ẹ kúkú tọ̀ àwọn àgùntàn ilẹ̀ Ísírẹ́lì tí ó nù lọ. Ibẹ̀ yẹn làwọn mùsùlùmí wa máa ń misquote pé Ísírẹ́lì nìkan ní rán Jésù sí. Àwa tí ò yéyé orin tiwa wípé àwa ni rán Ísírẹ́lì Áfíríkà kágbọ́lá Olúwa ga àjágun mọ̀lúwa ti gòkè lọ láti lọ́ọ́ pèsè ààyè. Àwa ni rán Ísírẹ́lì ní Áfíríkà. Tẹ́ ń bá ní Ísírẹ́lì nígbà tí ó dẹ̀ yé wọn kò yé wọn tí ó yà ṣáájú ní ó yọ ọmọ ẹ̀yìn. Ẹ má jẹ́ kán fi tí wọ́n yẹn dí wa lọ́wọ́. Yes, ẹ kàwé. Bí ẹ̀yin ti ń lọ. Ẹ máa wàásù. Wípé ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. That is the only assignment tí Kristi fún wa, ká wàásù nípa ìjọba Ọlọ́run. Ẹni tó bá wà fún tó bá gbọ́ déédéé, ẹni tó bá lóun ò fẹ́ gbọ́ tiẹ̀ kì í ṣe do or die síbẹ̀ náà. Ní Matthew 10 yẹn from verse 14 lọ sí 18, ẹ jẹ́ kán bá wa kà ká gbọ́ tó wí. Ẹnikẹ́ni tí kò bá sì ti gbà yín. Ẹni tí ò bá gbà yín. Tí kò sì gbọ́ ọ̀rọ̀ yín. Tí ò gbọ́rọ̀ yín. Nígbà tí ẹ̀yin bá ń jáde kúrò ní ilẹ̀ náà. Ẹ follow instruction tí Jésù fún wa ni. Tẹ́ bá ti ń jáde kúrò nílẹ̀ náà, yes. Tàbí ní ìlú náà. Tàbí ní ìlú náà. Ẹ gbọ̀n eruku ẹsẹ̀ yín ẹ gbọ̀n sílẹ̀. Lóòótọ́ ni mo wí fún yín. Lóòótọ́ ni mo wí fún yín. Yóò sọ fún ilẹ̀ Sódómù àti Gòmórà. Ẹ gbọ̀n bàtà yín méjèèjì pé Olúwa, mo wá síbi tó rán mi, wọn gbà mí o. Eruku ibi tí mo wọ̀ tó gbọ̀n sí mi lẹ́sẹ̀ mo ti gbọ̀n lẹ̀ o. Yóò sàn fún Sódómù àti Gòmórà, yes. Ní ọjọ́ ìdájọ́. Lọ́jọ́ ìdájọ́. Jù fún ìlú náà lọ. Jù fún ìlú náà lọ. Wọ́n tẹ wá fi Portable ṣe pé yẹ́sẹ̀ kàwé. Wò ó mo rán yín lọ gẹ́gẹ́ bí àgùntàn sáàrin ìkookò. Ẹ jẹ́ ká mú yẹn dání. Ẹ wo àgùntàn sí ìkookò. Dandan ni a jẹ ìyàpọ̀ sọgbọ́n. A rò oríṣiríṣi. Àgùntàn tó bá lọ lé ìkookò tó bọ̀, ẹ jẹ́ ká kí ikú ewu. Ẹ kàwé. Nítorí náà. Kí ẹ̀yin kí ó gbọ́n bí ejò. Ẹ gbọ́n bí ejò. Ha. Yes. Kí ẹ sì ṣe oníwà tútù bí àdàbà. Ṣùgbọ́n ẹ ṣọ́ra lọ́dọ̀ ènìyàn. Ẹ ṣọ́ra lọ́dọ̀ ènìyàn, yes. Nítorí wọ́n fi yín lé àjọ ìgbìmọ̀ lọ́wọ́. Yes. Wọ́n sì nà yín nínú sínágọ́gù wọn. Ṣé bí wọ́n gbá létí ni? Wọ́n ti sọ pé wọ́n ó nà yín. Ẹ̀yin ajínrere, ẹ̀yin wòlíì, ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, wọ́n máa lù wá. Ìyẹn ò jẹ́ tuntun, ó ta wá lára lóòótọ́ ṣùgbọ́n ti wà lákọọ́lẹ̀ fún wa. Yes. A ó sì mú yín lọ síwájú àwọn baálẹ̀ àti àwọn ọba nítorí orúkọ mi. All right. Fún ẹ̀rí sí wọn àti sí àwọn kèfèrí. Kò jù bẹ́ẹ̀ lọ, arákùnrin àti arábìnrin, kò sí ẹni tó máa ṣiṣẹ́ ìyìn rere nítòótọ́ àti òdodo tí ò ní fara gba ìyà. Mo kí pásítọ̀ yẹn, àwa tí ó ń gbóná lọ́kàn rẹ̀, ẹ jẹ́ ká lọ rí ọkàn wa ńlẹ̀. Ẹ jẹ́ ń tètè mi fẹ́ kí fídíò gùn púpọ̀. Matthew 5:11 and 12, ẹ jẹ́ àgbọ̀n tó wí. Alábùkún ni fún ẹ̀yin. Alábùkún ni fún ẹ̀yin. Nígbà tí wọ́n bá ń kẹ́gàn yín. Tí wọ́n bá ń kẹ́gàn yín. Tí wọ́n sì ń ṣe inúnibíni sí yín. Tí wọ́n fọ́ yín létí, tí wọ́n ṣe inúnibíni sí yín. Tí wọ́n fi èké sọ̀rọ̀ búburú. Tí wọ́n fi èké sọ̀rọ̀ búburú sí yín. Sí yín nítorí èmi. Yes. Ẹ máa yọ̀. Ẹ máa yọ̀. Kí ẹ̀yin kí ó fò fún ayọ̀. Ẹ fò fún ayọ̀. Nítorí èrè yín pọ̀ ní ọ̀run. Èrè yín pọ̀ ní ọ̀run. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe
bẹ́ẹ̀ ni wọ́n ṣàṣe. bẹ́ẹ̀ ni wọ́n ṣàṣe inú bí ni sí àwọn wòlíì tí ó ti ń bẹ ṣáájú yín. gbogbo ọmọ ẹ̀yìn Jésù ẹ̀ mọ irúkú tán fi pa wọ́n lẹ́yìn tí Jésù lọ ni. ẹjẹ́ àgbàgbé ẹjẹ́ àwọn nǹkan mi sọ tó máa ṣe wá láǹfààní. mo kí pásítọ̀ yẹn ó kú oríire, God bless you. SASU continue iṣẹ́ tó lùwà ràn ọ́ máa jẹ lọ́ntì ẹ̀ ò ní problem o. àti gbogbo àwa èèyàn tá à ń comment tá à ń bínú ẹjẹ́ kọ̀ọ̀kan wà ó wálẹ̀ títà tó fi pàdé ẹ lọ wà lálàáfíà. ò ní fẹ́ apádá, ò ní fẹsẹ̀ rọ́, ò ní fọ́ lójú, ò ní yarọ, ò ní dírédèrèdè. ààbò Ọlọ́run ọ̀gá àgọ́ máa wà lórí èmi àti ẹ bó ṣe máa rí nìyẹn. ẹ jẹ́ á tún máa pàdé láyọ̀ àtàlàáfíà nígbà míì.